Ẹ̀yin tèmi ṣe dáadáa lẹ wà, ṣàlàáfíà lẹ wà. Tó ẹ̀yin èèyàn wa, ẹ farabalẹ̀ kí ẹ wá nǹkan fìdílé tàbí kí ẹ fìdílé nǹkan báwo ṣe máa ganu sí bó ṣe ń lọ lórí ọ̀rọ̀ Ìyábọ̀ Òjó pẹ̀lú Lizzy Anjorin. Ẹ̀yin èèyàn wa mà tún ti dé tí ẹ kò bá gbàgbé, ẹ mọ̀ pé oríṣiríṣi àwuyewuye ló ń lọ lórí ọ̀rọ̀ Ìyábọ̀ Òjó pẹ̀lú Lizzy Anjorin ní gbogbo orí social media lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Èyí tí èpè ń lọ lọ́tùn lósì tíjà ń lọ lọ́tùn lósì tó fi jẹ́ wípé gbogbo ẹni tó bá dá sí i àbí gbogbo ẹni tó bá fẹnu sí gbogbo wọn báyìí náà ni wọ́n fara kó èpè, náà fara kó ìjà, náà fara kó wàhálà. Ẹ̀yin èèyàn wa tí ẹ sì mọ̀ pé àwọn méjèèjì yìí wọ́n jọ ń ṣiṣẹ́ ní Yorùbá movie industry ni. Èyí tó fi jẹ́ pé gbogbo àwọn àgbààgbà nínú industry wọn ò bá wọn dá sí i, wọn kò fi ẹnu sí ìjà yìí rárá. Níṣe ni wọ́n dákẹ́ tí wọ́n wò wọ́n nínú tí wọ́n wo bí wàhálà yìí bó ṣe ń peléke sí i lójoojúmọ́. Ẹ̀yin èèyàn wa ní báyìí o, arábìnrin tó wà nínú fídíò yìí ó mà ti jáde láti wá dá sí ọ̀rọ̀ yìí. Ẹ̀yin èèyàn, arábìnrin tí ẹ̀ ń wò nínú fídíò yìí ò ní gbogbo wa mọ̀ sí Fausat Balogun, èyí tí a mọ̀ sí Madam Sajẹ tí ò lọ́gàá. Ẹ̀yin èèyàn wa, gbogbo ẹ̀yin tẹ́ bá ń wo Yorùbá movie òun náà lẹ́ ó mọ̀ ìyá yìí. Ẹ mọ̀ pé ìyá yìí wọn kì í so ní wàhálà, wọn kò kì í so níjọ̀gbọ̀n rárá. Ṣùgbọ́n báyìí o, ìyá ẹ̀ ti jáde láti wá dá sí ọ̀rọ̀ Ìyábọ̀ Òjó pẹ̀lú Lizzy Anjorin. Ẹ̀yin èèyàn wa, nínú ọ̀rọ̀ tí ìyá yìí sọ, ó ní gbogbo ẹni tí ó ń ṣe bí alágbára, tí ó ń ṣe bí ẹni wípé kò sẹ́ni tó lè mú òun, ta ló tó òun mú. Ẹ̀yin èèyàn wa, ìyá yìí sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀. Ó ní ẹni tó dúró tó ń ṣẹ́ èpè tó wọn èpè lórí àwọn ọmọ kékeré, àwọn ọmọ tí wọn ò mọ̀ kankan, èyí tí wọn ò mọwọ́ tí wọn ò mẹsẹ̀. Tó jẹ́ pé ó dúró nídúró pé kò sẹ́ni tó lè mú òun, kò sẹ́ni tó lè bá òun jà tàbí kò sẹ́ni tí ó tó òun. Ó ní wípé kí wọ́n má ṣe gbàgbé o, wípé Ọlọ́run wà o, wípé lẹ́yìn Ọlọ́run kò sí ẹnì kankan, wípé kò sí múnimúni kan tí kò sí mámúmi kan èyí tí Ọlọ́run ò lè mú. Ó ní wípé kò sí ẹnì kankan báyìí èyí tí Ọlọ́run ò lè mú. Ẹ̀yin èèyàn wa, ìyá yìí sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀. Ẹ̀yin èèyàn tí ẹ mọ̀ wípé nínú ìjà Lizzy Anjorin àti Ìyábọ̀ Òjó la ti ń sọ wípé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló fẹ́ dá sí ìjà yìí ṣùgbọ́n tí wọn kò mọ bí wọn ó ṣe dá sí, wọn kò mọ nǹkan tí wọn ó sọ tàbí ibi tí wọn gbà wọlé kó má di wípé ní orí wọn náà ni èpè tàbí ìjà tún máa ti bẹ̀rẹ̀. Ẹ̀yin èèyàn wa, ní báyìí màmá wa Sajẹ tí ò lọ́gàá mà ti jáde láti dá sí ọ̀rọ̀ yìí. Ẹ̀yin èèyàn, nínú fídíò tí ó ti sọ̀rọ̀ kò fi bẹ́ẹ̀ porúkọ ṣùgbọ́n tí ẹ bá farabalẹ̀ tí ẹ wo fídíò náà fún àwọn tí ó bá ti rí fídíò náà, ẹ ó mọ̀ wípé ibi tí ìyá yìí, ibi tí ó ń bọ̀rọ̀ lọ rèé, ibi ẹni tí ó ń bá sọ̀rọ̀ gangan leléyìí. Ẹ̀yin èèyàn wa, ìyá yìí sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀. Ó ní wípé ìwọ tó dúró tó ní pé kò sẹ́ni tó lè mú ọ, ìwọ tó dúró tó ní pé kò sẹ́ni tó lágbára tọ́wọ́ tàbí kò sẹ́ni tó ní owó tó ọ, nǹkan tó bá wù ọ́ ló ṣe, nǹkan tó bá wù mí ni mo lè dà, àrà tó bá wù mí ni mo lè fọmọ ẹnìkejì mi dá, ìpè tó bá wù mí ni mo lè fi ṣẹ́. Ẹ̀yin èèyàn wa, ìyá ẹ̀ ní pé kó má ṣe gbàgbé wípé àtúbọ̀tán ń bẹ o, ọjọ́ ọ̀la wà níwájú. Ó ní kó má ṣe gbàgbé ọjọ́ ọ̀la àwọn ọmọ wọn, kò sẹ́ni tí èpè ò lè mú tàbí tí ìjà ò lè mú. Ẹ̀yin èèyàn wa, ìyá yìí sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ gan-an ni. Ó wà ọ̀pọ̀lọpọ̀ ìwàásù nínú fídíò rẹ̀. Ó ní wípé kí wọ́n bẹ̀rù Ọlọ́run o, wípé kí wọ́n fẹ̀sọ̀ sáyé, wípé kán ní sùúrù. Ohunkóhun èyí tí ò bá wù kó dìjà láàárín àwọn méjèèjì, ó ní pé kí wọ́n farabalẹ̀, kí wọ́n yanjú rẹ̀, kán má fi ìjà ti ọmọ sí i, wípé kán yé ṣẹ́ èpè fún àwọn ọmọ kékeré èyí tí kò mọwọ́ tí kò mẹsẹ̀. Ẹ̀yin èèyàn wa, ìyá yìí sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀. Kódà ó gba ọ̀pọ̀lọpọ̀ àmọ̀ràn nínú fídíò náà. Ó ní wípé kí wọ́n farabalẹ̀ tó fi jẹ́ wípé lóòótọ́ náà ni ẹ̀yin èèyàn wa. Ǹjẹ́ ó wá dáa kí a máa ṣẹ́ èpè fún ọmọ kékeré èyí tí kò mọwọ́ tí kò mẹsẹ̀, èyí tí kò ti dé ilé ayé rárá. Ẹ̀yin èèyàn wa, Madam Sajẹ mà sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tó ń lọ tó ń jà rìnrìn nílẹ̀ yìí. Ẹ̀yin èèyàn, kí ni ẹ lérò lórí ọ̀rọ̀ tí Madam Sajẹ sọ yìí? Ǹjẹ́ rò wípé bó ṣe dá sí ọ̀rọ̀ yìí ó dáa tàbí kò dáa? Tàbí ẹ rò wípé bó ṣe sọ̀rọ̀ sí, ǹjẹ́ ta lẹ rò wípé ìyá yìí ń gbèjà bí ẹ̀yin ta lẹ rò wípé ó dúró sí? Ṣé bó ṣe jáde láti wá sọ̀rọ̀ yìí ṣó hùwà àgbà tàbí yìí kò yẹ kó dá sí rárá àti rárá? Tó ẹ̀yin èèyàn wa, ohun tí ẹ bá lérò lórí ọ̀rọ̀ Lizzy Anjorin pẹ̀lú Ìyábọ̀ Òjó, ẹ jẹ́ ká pàdé ní comment section o, bá ò sì máa sọ̀rọ̀ nípa rẹ̀ tó bá rí bẹ́ẹ̀. Ẹ̀yin èèyàn wa, a kò ní rí jù báyìí náà lónìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ̀ ń wo fídíò wa nìyí, ẹ̀yin èèyàn wa, ẹ tẹ subscribe button fún àǹfààní láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Tó bá rí bẹ́ẹ̀, ẹ̀yin èèyàn wa, ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Èdùmàrè. Ó dàbọ̀.